bẹ́ẹ̀ ni èmi ni ẹ̀yin ni gbogbo wa pátápátá ọmọ káàárọ̀ òjíire lògo adúláwọ̀. Mo kí ẹ̀yin màmá àti bàbá mi tí ẹ wà lórí ìkànnì yìí. Mo kí gbogbo ọmọ káàárọ̀ òjíire ní gbogbo ìlú tí ẹ wà, ní gbogbo ibi tí ẹ wà lórílẹ̀ àgbáyé. Mo kí yín kú déédéé wòyí. Bí ẹ bá ti rí wa ní orí Yorùbá World Media náà la wà. Èmi ọmọ yín, àbúrò yín, ọ̀rẹ́ yín, olùkọ́ yín, Ájì Akunyara náà ló wà lórí ètò pẹ̀lú yín ní alẹ́ yìí. Ẹ ti mọ̀ pé tẹ bá ti rí bàbá wa tí ẹ dẹ̀ tún rí igbákejì wọn, ó ní bó ṣe jẹ́ ni. Ọ̀rọ̀ pàtàkì tí a ti ń sọ látijọ́ yìí tí a wà lẹ́nu ẹ̀, òun náà la fẹ́ ṣí àwọn ọmọ Yorùbá létí. Nítorí pé kí ni, tí ẹ bá wo táìtù lọ́dọ̀ wa, wọ́n ní Yorùbá jí má sùn. Oorun tá a sùn ó ti tó. Ẹ jẹ́ ká jí, ẹ jẹ́ ká jí, ẹ jẹ́ ká jí sára ká lè mọ ibi tá à ń lọ. Wọ́n ní tá a bá mọ ibi tá à ń lọ, á mọ ibi tá a ti ń padà, á mọ ibi tá a ti ń bọ̀. Ó níbi tá a ti ń bọ̀, ó níbi tí a wà nígbà tí àwọn bàbá wa tí wọ́n ṣolóògbé. Bàbá wa lówó lọ́wọ́ nígbà tó wà. Tí a bá wá mọ ibi tá à ń lọ, ẹ jẹ́ ká mọ ibi tá a ti ń padà bọ̀. Kí tá a ti ń bọ̀, Ọlọ́run á wà pẹ̀lú wa. Àwọn bàbá wa wà lórí ètò lénìí tí wọ́n fẹ́ bá wa sọ̀rọ̀, tí wọ́n fẹ́ fún wa, tó fẹ́ fi ọ̀rọ̀ jómi tó ọ̀rọ̀ fún wa, tó fẹ́ sọ ibi tá a ti dé. Nítorí pé kí ni, ó níbi tá a ti ń bọ̀, ó níbi tá a ti dé, ó tún níbi tá à ń lọ. Ọlọ́run wá ní jẹ́ pé ká takú síbi tá a dúró sí, ká tẹ̀síwájú ni. Bàbá wa wà ń bí, bàbá wa Emeritus Bánjí Adébánjí Stephen Akíntóyè. Mo fi tọ̀wọ̀tọ̀wọ̀ mo fi pè yín bàbá. Ẹ bá mi kí ọmọ Yorùbá sà, wọ́n kì í lé, wọ́n ti ń kì í ní 9 10 lórí ìkànnì. Ẹ bá mi gbóhùn sókè bàbá mi. Mo kí gbogbo ọmọ Yorùbá lásìkò yìí o. Ẹ̀yin ọmọ aládé, mo kí yín o. Mo kí yín nílé ní Nàìjíríà, láwọn tá a sì wà ní Nàìjíríà, ní South West Nàìjíríà. Wa ò kì í ṣe South West Nàìjíríà kankan o, bọ́tú ibẹ̀ láti wà báyìí. Ó kù díẹ̀. Mo dẹ̀ kí àwọn tó wà ní diaspora káàkiri ayé. Mo kí yín pàtàkì pé ẹ kú ìtọ́jú sọ́nà o. Nǹkan tí à ń wá Ọlọ́run ti fún wa. Ó kàn kù díẹ̀ ká parí àwọn kìíní kéékèèké tá a gbọ́dọ̀ ṣe kó tó di pé nǹkan tí Ọlọ́run gbé fún wa yẹn ká lè grab ẹ̀. Àwa máa pariwo Ọlọ́run pé ó ṣoore àṣepé fún ọmọ Yorùbá. Mo kí gbogbo yín o, ẹ kú iṣẹ́ o. Ibi tẹ́ ẹ wà dáadáa lẹ́ẹ̀ màmá rìn o. Gbogbo yín lẹ máa kó wálé o. Our Yoruba nation is going to be a very, very special kind of country in the world. Ẹ̀yin náà lẹ máa wálé tẹ́ máa mú gbogbo nǹkan tẹ́ ti kọ́ níta, gbogbo ọgbọ́n tẹ́ ti mọ̀, gbogbo technology tẹ́ ti mọ̀, tẹ́ máa contribute together and create a marvelous country. Mo kí gbogbo yín, ẹ ṣé o. Ẹ ṣeun gan dádì. A kì í ọmọ Yorùbá náà kì í ń bí ní 9 10. Wọ́n kì í pẹ́ kú kalẹ̀, ẹ kú àgbà, ẹ kú àmúmọ́ra, ẹ dẹ̀ kú ìtọ́jú gbogbo wa. Ọlọ́run ẹlẹ́dàá ọlọ́jọ́ èní á jẹ́ kí ẹ túbọ̀ pẹ́ jù báyìí lọ fún wa. Ẹ sìn wá dé ibi tó lérè lágbára Ọlọ́run. Bàbá wa Káyọ̀dé Ẹ̀mọ́lá, ẹ bá wa kí gbogbo ilé kí a tó bẹ̀rẹ̀ ètò. Ẹ gbóhùn sókè sà. Ẹ ṣé gan Ájì Akunyara. Bàbá mo kí yín o, mo fi tọ̀wọ̀tọ̀wọ̀ kí yín. Àjíǹde ara máa jẹ́. Mo dẹ̀ kí àwọn èèyàn wa nílé lóko lẹ́yìn odi, gbogbo àwọn tó ń fojú sọ́nà. Ẹ má wọ́rì, ayọ̀ àti ìdùnnú lọ́lọ́run máa fún wa. Ẹ ṣáà bá wa máa bẹ́tò máa lọ. Ẹ ṣé gan. Ẹ ṣeun gan sà. A kí yín àwọn bàbá wa Mr. Káyọ̀dé Ẹ̀mọ́lá, àwọn ni Deputy Chairman ní YSDM bí ẹ ṣe ti mọ̀ wọ́n. Ẹ kú iṣẹ́ takuntakun. Ọlọ́run á pín yín lérè, ẹ ní jẹ̀bi bọ̀ lágbára Ọlọ́run. A rí gbogbo iṣẹ́ tẹ̀ ń ṣe fún ọmọ Yorùbá ní agbára tí Ọlọ́run á bá níbi tó lérè. Gbogbo wa pátápátá, tọmọtọmọ, tọkọtọkọ, táyátáyá, tẹbítẹbí, tarátará, àní fi wọ́n ṣe àwátì. Ẹ ṣé. Báyìí dádì, ẹ máa bá wa fún ọmọ Yorùbá kí ẹ bá a sọ ibi tá a dé, ibi tá a ń lọ fún ọmọ Yorùbá ní àṣálẹ́. Wọ́n ti ń retí yín látijọ́ yìí pé kẹ́ wá ṣe kí ni, kẹ́ wá bá wọn sọ̀rọ̀
ẹ bá gbóhùn sókè dádì ẹ ṣe wọn sà. ẹ ṣe bó ṣe ọmọ mi a ti súnmọ́ ẹnu lẹ̀kùn tọ́lọ́run ṣí sílẹ̀ fún wa pé ká bọ́ sínú kọ́ńtírì táwa wà ká kúrò ní Nàìjíríà. Ẹkùn yẹn ti wà níwájú wa tá à ń wò báyìí. Ó kàn ṣíṣẹ̀ díẹ̀ ní ká ṣíṣẹ̀ ẹ̀dá ká débẹ̀ ká sílẹ̀ fún ká bẹ̀rẹ̀ wọlé. Ọlọ́run ti bless nǹkan tá à ń pè. So kò sí ìròyìn mìíràn mọ́ ju wípé the day is coming. The day has more or less come. But we need to take care of àwọn kinní kan kéékèèké. Ó máa ń jẹ́ pé àwọn ọ̀gá tá a ṣe àwọn olùgbà máa ṣe nígbà tá a bá ti bẹ̀rẹ̀ nìyẹn ká ṣe wọ́n kúrò lọ́nà báyìí. Adẹ̀ ń ṣe gbogbo ẹ̀ ó ń bọ́ sí mo fẹ́ dúpẹ́ lọ́wọ́ àwọn tó ń ṣe gbogbo executive YSDM World Council YSDM deputy mi nílé George Akínọlá deputy mi ní diaspora Káyọ̀dé Ìmọ̀lá mo kí gbogbo yín o mo kí secretary general engineer Adéríbigbé mo kí gbogbo yín àti gbogbo àwọn leaders YSDM in every state in every local government area in Yorùbá land mo kí gbogbo yín o a ti fẹ́ débi tá à ń lọ kò sí ìròyìn iṣẹ́ náà pọ̀ at least mo lè sọ yẹn iṣẹ́ náà pọ̀ àmọ́ náà tẹ́lẹ̀ pé gbàtà bá ń súnmọ́lé á pọ̀ sí ni iṣẹ́ náà wá pọ̀ sí gan-an ni mo dẹ̀ dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run mi ò ṣàárẹ̀ mi ò ṣàìsàn I'm up to it because it is God's will that we should have our country and he is our enabler. So mo dúpẹ́ there is joy in store for us, joy unlimited in store for us. Lágbára Olódùmarè láìpẹ́ láì dènà a máa dénú joy yẹn. Ẹ ṣé o. Ẹ ṣeun gan-an dádì ẹ ṣé àdúpẹ́. Bàbá wa Káyọ̀dé Ìmọ̀lá ṣó ní nǹkan tí ẹ fẹ́ fi kún nǹkan tí dádì sọ ẹ bá gbóhùn sókè. Ẹ ṣé gan Hajiya Queen Ara. Nǹkan tó ṣẹlẹ̀ ni pé ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn wa ló ti ń fojú sọ́nà pé bàbá ó ní nǹkan tẹ́ fẹ́ sọ ẹ sọ fún wa ẹ jẹ́ ká bọ́ síta ẹ jẹ́ ká jáde. Nǹkan tí bàbá sọ ni pé ẹ jẹ́ ká ní sùúrù. Wọ́n ní tó ṣe bí òwe ọ̀ní tó ń gbé ìyàwó bọ̀ fún òun garun pé so ètò ń lọ eléyìí ń ṣe pé bí a ní ó ń bọ̀ àwa lọ jókòó ìgbà míì gẹ́gẹ́ bí dáàdi ṣe máa ń sọ money to money là ń ṣiṣẹ́ ìgbà míì ẹ̀ẹ̀mejì ẹ̀ẹ̀mẹ́ta là ń ṣèpàdé lójúmọ́ èní igan àti ṣèpàdé so kò ní pẹ́ dé mọ́ nǹkan tí mo lè sọ nìyẹn mi ò ní fẹ́ fọjọ́ sí pé ọjọ́ báyìí àbọ̀ ọjọ́ báyìí àmọ́ káwọn èèyàn fojú sọ́nà a ti fẹ́ parí ètò ẹ jẹ́ ká ṣètò yẹn ká mọ̀ pé bẹ́ẹ̀ ni o ètò yẹn ó ti múná dóko dáàdì á dẹ̀ sọ fún gbogbo wa pé ókè o ẹ̀yin ọmọ Yorùbá o ilé ti tó lọ o ó yá ẹ jẹ́ ká bọ́ síta so ẹ jẹ́ káwọn èèyàn wa kọ́yìn ní sùúrù fún wa ẹ má ní wọ́n ti sọ pé jọba ìbáyìí ní àti sọ pé jọba ìbáyìí ní o ẹ ní sùúrù fún wa láìpẹ́ láì jìnnà ètò tá à ń ṣe àti fẹ́ parí ẹ̀ let us just nǹkan táwọn olóyìnbó ní dot the I and cross the T's so ìyẹn là ń ṣe lọ́wọ́ nsìn pé ètò tá a máa fi ṣèwọ́de àti fẹ́ parí gbogbo ẹ̀ so káwọn èèyàn ní sùúrù fún wa ìyẹn jẹ́ nǹkan tí mo máa fi kún nǹkan tí dáàdi ti sọ ẹ ṣé gan. Ẹ ṣeun gan Mr. Káyọ̀dé Ìmọ̀lá ojú òní tì yín wàhálà yín ò ní já sásán a fi àsìkò yìí kí gbogbo àwọn YSDM tó ń ṣe agbátẹrù
láti jẹ́ kí ọmọ Yorùbá kó kúrò lóko ẹrú. A tún fi àsìkò yìí kí gbogbo àwọn olórí lórí ní gbogbo níjọ wípé wọn kú iṣẹ́. A fi àsìkò yìí a fi kí àwọn multi-faith nítorí pé wọn ò dákẹ́ àdúrà. Bí a ṣe ń sọ yìí ní alẹ́ yìí, a máa ṣe night vigil láti èní títí di àárọ̀ ọ̀la ní multi-faith. Mo kí yín, mo kí gbogbo yín, ẹ ní agbára ti Ọlọ́run. Bí ẹ ṣe ń gbárùkù tí ọmọ Yorùbá tẹ́ ẹ̀ sùn tẹ́ ẹ̀ wo tó yẹ pé àdúrà ní gbogbo ìgbà láàárọ̀ lójoojúmọ́ ní Monday to Sunday ní everyday 12 o'clock to 1 o'clock multi-faith máa wà ńbẹ̀. Wọ́n á tún yan ọjọ́ kan pé ká fi ṣe kíni, ká fi ṣe night vigil. Bẹ́ẹ̀ ni wọ́n máa ṣe kan lálẹ́ yìí nísìn first Thursday of the month là ń ṣe, bọ́n torí nǹkan yìí a sún sẹ́yìn díẹ̀ pé ká fi ṣe last Thursday of the month torí a mọ̀ bí Kristẹni ṣe gbà wípé àdúrà máa ń gbà ní alẹ́ Thursday di Friday, bẹ́ẹ̀ náà ni Mùsùlùmí náà gbà bẹ́ẹ̀. Bẹ́ẹ̀ náà lòun oníṣẹ̀ṣe bẹ́ẹ̀ sọ wípé ó máa ń rí bẹ́ẹ̀ ní ọjọ́ kan yẹn àdúrà máa ń gbà. Àjọ gbígbàdúrà ni Ọlọ́run á wá gba àdúrà wa ní agbára ti Ọlọ́run. Gbogbo ọmọ Yorùbá náà tó bá fẹ́ darapọ̀ mọ́ wa ẹ lè darapọ̀ mọ́ wa nínú ẹ̀mí. Aago 12:00 la máa bẹ̀rẹ̀ títí di aago 6 àárọ̀. A wà ńbẹ̀ tí a máa gbàdúrà. Ọlọ́run á dẹ̀ gbàdúrà wa. Nǹkan tí bàbá wa tí wọ́n sọ, bàbá wa ẹ jẹ́ kí èmi tún fi kún nǹkan tí wọ́n sọ. Òun ni wípé tí a bá ń ṣe ètò, tí ètò ò bá tí ì tò, a gbọ́dọ̀ kánjú kí a lè ṣe dáadáa. Bẹ́ẹ̀ náà ni brọ́dà mi Ẹ̀mọ́lá náà sọ, ẹ̀gbọ́n wọn ní ká yan lórí, ká yan àìlórí, ká yan tí lórí, kódà ṣì náà ní èdè Yorùbá ká yan nídìí àti ká yan nídìí kó lè ṣe kíni, kó lè dọ́gba. Torí pé a fẹ́ jáde lékú lọ́wọ́, a dẹ̀ ní jáde lárùn lọ́wọ́. Tá a bá jáde ìwọ́de wa ní wọ́ọ́rọ́wọ́ tá a fẹ́ jáde kí gbogbo ẹ̀ lè tò, kó lè tùbà. Bẹ́ẹ̀ ni gbogbo ẹ̀yin tí ẹ̀ ń kánjú ẹ tún wálẹ̀ a fẹ́ jáde, kò sẹ́ni kankan tó dè yín mọ́lẹ̀, kò sí. Wọ́n dẹ̀ ti ń sọ, bàbá ò dẹ̀ sọ wípé a ní jáde, a máa jáde. Tòótọ́ ni wọ́n kàn ò dájọ́ lọ ní ó ti wọlé. Ẹ rí pé wọ́n sọ nínú ìjáde wọn kan wípé ó máa wọlé bí olè ni. Bẹ́ẹ̀ ni ìjọ náà máa wọlé bí ó máa ya ọmọ Yorùbá lẹ́nu, ó máa yẹ torí pé a ti súnmọ́ bẹ̀ tán. Ẹ mọ̀ pé máa sọ pé 80 ní ìsìn àti wà bí 90 something tí a ti súnmọ́ bẹ̀. Ẹ fi ọkàn yín balẹ̀ ní agbára ti Ọlọ́run. Ètò máa tò pẹ̀lú àdúrà torí tá a bá ń ṣiṣẹ́ a máa gbàdúrà ni. Tá a bá dẹ̀ ń gbàdúrà tá a bá ṣiṣẹ́, mo rò pé àdúrà tá a ń gbà òfo ni. So Yorùbá máa sọ pé Mùsùlùmí á ní ká máa ṣe yá àláwù, á dẹ̀ máa ṣe yá àyásẹ̀. Yá àláwù òun ni àdúrà. Yá àyásẹ̀ ni pé gbogbo ètò tí àwọn YSDM àtàwọn ẹgbẹ́ tó kù tí wọ́n ń tò ẹ̀wọ̀n àtò dáadáa, ojú òní tì wá ní agbára ti Ọlọ́run. Bàbá ẹ tún bá fi ọmọ Yorùbá lọ́kàn balẹ̀ kí ẹ sọ fún wọn wípé kí wọ́n ní sùúrù. Nígbà tí ẹ bá sọ fún wọn pé kó jáde náà ló máa jáde, kí wọ́n má kánjú torí ẹni tó bá kánjú lágbẹ̀ẹ́ gbóná ńkọ́ àjò láhán bí àwọn àgbàlagbà ṣe máa ń sọ. Ẹ ṣe ẹ bá ń gbóhùn sókè dádì. Mo dúpẹ́ lágbára Olódùmarè. Nǹkan tá àwa ó ti fẹ́ dọ́wọ́ wa. Ọlọ́run ti fi hàn wá pé òun ti fún wa. Nǹkan tí mo kàn fẹ́ sọ ni wípé òótọ́ àgbúdọ̀ wá sọ fún yín báyìí pé ọ̀sẹ̀ tó ń bọ̀ níjọ́ báyìí lọ́sẹ̀ tó ń bọ̀ ní ara rárá. A lè gbé àwa léwọ́ àwọn ọ̀tá bẹ́ẹ̀ yẹn. Ìgbà tó bá di bí ọ̀la bí ọ̀la àdìmọ́ òsì ọ̀túnla, à á sọ fún yín pé ní àárọ̀ ìjọba ìlú ọ̀la àbí lọ́túnla o. Ẹ jẹ́ kí gbogbo wa ká bọ́ síta ní àdúgbò tá à ń gbé o, ní village tá à ń gbé o, ní ìlú tá à ń gbé o, ní city tá à ń gbé o, kí kálukú kẹwàá ṣe rally fún Yorùbá nation. Ara àwọn nǹkan tí mo fẹ́ kẹ́ ti prepare sílẹ̀ nìwọ̀nyí. One, àwọn nǹkan tẹ́ máa mú dání, tẹ́ máa gbé sókè, ẹ̀rọ kábọ̀ kọ́ dáadáa, ẹ lè gbé sókè. Torí tẹ́ bá gbé sókè níjọ́ kan tó bá jẹ́ kábọ̀ tí ò dáa tó bẹ́ẹ̀ ni ó lè lọ bàjẹ́. But ẹ make sure pé ó dáa. Kẹ́kẹ́dẹ̀ ra ká ilé
bá tún dọ̀la ẹ̀tún kọ̀ mìíràn ẹ̀tún gbé síbẹ̀ kí ládẹ ní èdè láti kọ Yorùbá nation now, no more Nigeria. That's it. Yoruba people are going for. Secondly, personally, everybody, mo bẹ̀ yín, bá a ṣe ń dúró yìí, bóyá ọ̀túnla ló máa yá bá jẹ́ ẹjọ́ mẹ́rin ẹ̀ ní àbíjọ́ márùn-ún ẹ̀ ní a ò mọ̀. But between now and the day ẹ máa gbúrò mi wípé ẹ jáde o, between now and that day ẹ máa múra, ẹ jẹ́ kí kálukú máa múra. Òótọ́ tó lè bá wá lórúkọ èèyàn ọ̀gbìn retí ẹ̀, but ẹni tó bá jẹ́ ọlọ́gbọ́n á ti ṣètò fámìlì ẹ̀ àti ilé ẹ̀ sọ́dà tó lè bá dé wọ́n ti ní agbára láti kó lójú. Ẹ jẹ́ ká ṣe bẹ́ẹ̀, ká get ready. Gbogbo nǹkan tẹ́ bá rò pé ẹ máa need ní rally yẹn kẹ́ ti ṣe sílẹ̀. Ẹ má sọ pé ó di gbọ́n yẹn. Ẹ má jẹ́ kó dọjọ́ ọjà kẹsẹ̀ wá lọ máa kọ́ yẹn tẹ́ máa fi ṣe polo sọ́jà o. Ẹ má jẹ́ kó rí bẹ́ẹ̀. Ẹ jẹ́ ká bẹ̀rẹ̀ sí báyìí ká máa ní díẹ̀. Ẹ bá ń ra oúnjẹ ẹ fi díẹ̀ sílẹ̀. Ẹ fi ṣèlú pé ẹ sọ ẹ̀ sílẹ̀. Rálì yẹn lè tó ní márùn-ún mẹ́fà. Ìṣòro òkú nígbẹ́. Bóyá wájú lẹ́ẹ̀nìkan gan-an ló máa dúró sí tó bá máa ṣe láti kí ẹ for the duration of it. So tó bí bá ń pa ẹ̀rọ lè wọlé kó fẹ́ ṣe oúnjẹ wá kó lè padà. Aṣọ funfun kí gbogbo wa wọ̀, kí gbogbo wa ká wọ aṣọ funfun. Then bẹ́ẹ̀ ni tẹ́ wà ní diaspora. Àwọn èèyàn yín tó wà nílé tẹ́lẹ̀ máa ń ṣèrànlọ́wọ́ ránṣẹ́ sí ẹ ṣe ránṣẹ́ sí wọn báyìí o. Ẹ ṣe ránṣẹ́ sí wọn in preparation báyìí. Ẹ lè jẹ́ kó pọ̀ ju bí ti tẹ́lẹ̀. As far as Nigeria is concerned, ó ti tán. Ọmọ kan ló pòwe kan fún mi, ó wá kí mi láàárọ̀. Bàbá ó ní ọ̀fọ́n ti tọ̀ sí gbẹ̀gìrì. Ó ti di kí kálukú kẹ́kọ̀ọ́ ẹ̀ dání. Owó yẹn ó interesting gan ni. Màmá àgbà ṣe ọbẹ̀ gbẹ̀gìrì. Ó dẹ̀ mú ẹ̀kọ́ ó rà pẹ̀ sínú ewé ẹ̀kọ́ kékèké. Méjì fún àwọn ọmọ wọn. Méjì fún àwọn ọmọ wọn. Méjì fún àwọn ọmọ wọn. So gbà tí gbogbo wọn dẹ̀ wá dé, bóyá màmá fẹ́ bọrí ni o, àbí màmá ń ṣe festival òrìṣà ẹ̀ ní ọ̀rọ̀ pọ̀tó gbogbo ń ṣàwọ̀. Kan ti wọ́n wá surround màmá. Gbà tí wọ́n lọ gbé kòkò ọbẹ̀ gbẹ̀gìrì tí màmá sè, very good soup. Wọ́n wá di sọ́wọ́ pé èkúté dé, ó ti wọnú ẹ̀, ó ti tọ̀ sí. Wọ́n rí báyìí tó jáde tó ń sá lọ. So àwọn Fúlàní ní èkúté, àwọn ní ọ̀fọ́n tó tọ̀ sí gbẹ̀gìrì Nàìjíríà o. Wọ́n ti dàrú, kò sọ́nà ń bẹ̀ mọ́. Tinubu àwa ò lè kọ ẹnì kankan lára àwọn tọ́lọ́run dámọ́ wa, tọ́lọ́run fún wa. Tinubu ọmọ wa ni, ẹ̀gbọ́n wa ni, àbúrò wa ni, and so on, everything. But ó dàbí pé kò ráyè ti wà rárá. In the first 12 months of his administration, a gbọ́ pé wọ́n pa wá nígbà tí Buhari àti ẹ̀dùnmọ́, because Buhari ò ní interest àti ẹ̀mọ́yé èèyàn wa tó pa ń gbà yẹn. Àwọn ọmọ kan ṣe àṣẹ statistics kan tó ń kó jọ. Only 29,000 Yoruba people were killed in the 80 years of the Buhari presidency. Then, ní last December, statistics wọ́n jáde láti Nigerian National Bureau of Statistics, official, wípé
And in the first 12 months of Tinubu's presidency, wọ́n ti pa 15,692 Yoruba people. 15,692. Láàárín ọdún kan lóṣù méjìlá. Now that literally in the first year of Tinubu's presidency, number my great statistics in the next year, that is May 2024 to April 2025. We are in 2025. Under the back of the 92-year-old man. Ó sì wà lọ́wọ́ wọn báyìí nínú igbó. Àwọn àti ẹ̀kọ́kọ́ gbọ́ pé bóyá bàbá ti collapse ó ti kú, but Ọlọ́run ò jẹ́ kó rí bẹ́ẹ̀. Torí àwọn kidnapper fún láyè tó sọ̀rọ̀ sí ìyàwó ẹ̀ torí wọ́n ń fẹ́ owó wọn. Àwọn family wọn dẹ̀ ti kóra jọ, wọ́n ti ránṣẹ́ sí àwọn olóko lómi, wọ́n ti dáàbò 25,000. Àwọn kidnapper ní rárá o, àwọn ò gba 25,000, 50,000 táwọn ń bèrè yẹn làwọn máa gbà o. Millions are 50,000 50 billion. I'm sorry. Wọ́n ní àwọn ò gba 25 million o. 50 million. Pé 50 million táwọn ń bèrè níbẹ̀rẹ̀ yẹn náà làwọn máa gbà wọ́n tó tú bàbá sí. So we are. Pé kéèyàn kan á sọ pé ká dúró ó fẹ́ ṣe president kan ẹlẹ́ẹ̀kan sí. Ìgbà tó múra gbìràgbìrà níjọ́sí pé ó fẹ́ ṣe president yìí àwọn ọ̀nà pé ọkùnrin burúkú ló fẹ́ fún ara ẹ̀ jẹ́ nǹkan wọ́n ti bà ìjọba Nàìjíríà jẹ́ kọjá nǹkan tó ń wò ó. Tó bá rò pé wàá lè túnṣe kò sẹ́ni tó lè túnṣe mọ́ o. There's nobody to fit Nigeria. Now you have discovered that is true. Nobody can fix Nigeria. And killing your own people, you are not even saying a word about it. And all you are doing is going around preparing for re-election. I know the road they know. Bye, bye, bye. Agbára Olódùmarè, bye, now they might get here. Àwọn ọmọ Oòduà àti kọ́ ẹ̀kọ́ tí wọ́n bá ní àti kọjú sílé kò sí nǹkan tó lè fà á padà sẹ́yìn mọ́ o. Bó ṣe jẹ́ nìyẹn, we are ready. When I say we are ready, I mean we are ready. Ẹ̀rọ ẹnìkan kan ìgbàlá. Ẹ ṣeun gan dádì, ẹ ṣé sà, ẹ kú ìtọ́jú wa. Ojú òní tì yín ní agbára ti Ọlọ́run. Ní lágbára Ọlọ́run ilẹ̀ Yorùbá ṣojú ẹ̀mí yín. Ó kọ̀lọ̀ ó kọ̀túnla, kò ní pẹ́ mọ́ bí bàbá ṣe ń sọ. Tó bá ti tó àsìkò, bàbá náà ló máa wá. Wọ́n fi wá lọ́kàn balẹ̀. Wọ́n fi gbogbo wa lọ́kàn balẹ̀. Wọn ò kàn ní dákẹ́. Tí ó bá ti tó àsìkò ibi tá a ṣiṣẹ́ dé, tí a bá ti gbọ́ gbẹ̀gẹ́, bàbá máa wá. Wọ́n máa wá sọ fún wa wípé ó yá kí olúkálùkù kó jáde. Bí tó bá ṣe máa ṣe, wọ́n á sọ fún wa. Ìgbà tá máa jáde, wọ́n á sọ fún wa. Àsìkò tá máa jáde tá máa wọlé, gbogbo ẹ̀ ni bàbá máa sọ fún wa. Wọn ò ní jẹ́ kí ti wádìí sí. Ẹ fi ra yín lọ́kàn balẹ̀, ẹ fọkàn balẹ̀ ní agbára ti Ọlọ́run. Kì í ṣọ̀fẹ́ ẹ fọkàn balẹ̀ ti bí ti Tinubu kò sí bẹ́ẹ̀. Ní agbára ti Ọlọ́run, àdúrà òun náà ni kí gbogbo ọmọ Yorùbá máa gbà. Ẹ má jẹ́ lọ́sàn-án, láàárọ̀, lọ́sàn-án, lálẹ́ ká máa gbàdúrà. Ká dẹ̀ máa ṣe kí ni? Ká máa ṣe ìtẹ̀síwájú. Gbogbo bá a ṣe máa gbé, gbogbo nǹkan tẹ́yìn náà máa kọ. Bí bàbá ṣe sọ fún Blacka yín, gbogbo ní kẹ́ lọ kọ́. Àwọn pictures lóríṣiríṣi ẹgbẹ́ níjọ́ náà, wọ́n ní aṣọ funfun ní ká wọ̀. Ẹnìkan ti béèrè níbí pé aṣọ funfun nígbà tó náà máa já ilé níjọ́ mẹ́ta a lè wọ aṣọ funfun. Bó bá jẹ́ clear mọ̀ náà ni kẹ́ wọ̀. Afẹ́fẹ́ wọṣọ funfun yẹn kí gbogbo mọ̀ pé funfun ó ṣe kí ní àfẹ́ ní ká wọṣọ dúdú. Àní ṣọ̀fọ̀ ní agbára ti Ọlọ́run.
so ẹ jẹ́ ká wọṣọ bí funfun bó ṣe sọ yẹn tá a bá dé lálẹ́ àtúfà àtúnṣà bó jẹ́ ẹ̀kan náà ní àtúgbẹ̀wọ̀ ọjọ́ kejì Ọlọ́run dẹ̀ bá wa ṣe wẹ́dà tiwa bá a bá fọṣọ wákàtí 2 sí 3 aṣọ náà á gbẹ so Ọlọ́run Ẹlẹ́dàá á ṣàánú wa á dẹ̀ ṣe ọjọ́ ẹ má jẹ́ kó ṣe ìyọnu pé aṣọ máa dẹ̀tí kò bá tún dẹ̀tí that is the pride and joy. bẹ́ẹ̀ni. It is our pride and joy pé Yorùbá aṣọ funfun la wọ̀ tí Nàìjíríà wá dẹ̀tí ẹ̀ so Ọlọ́run fẹ́ wọ ìdọ̀tí yẹn kúrò lára wa ni so kọ́ má wọ́ ìpè aṣọ yẹn máa dọ̀tí kọ́ wọ̀ bẹ́ẹ̀. Kò burú ẹ ṣe. Kíní kan tí ó yẹ kí n áàdì sí. Yes sir. Wọ́n ní ká gbàdúrà ọjọ́ mẹ́ta kíjọ́ yẹn tó dé. Bẹ́ẹ̀ni. Wọ́n ní ká gbàdúrà kí gbogbo ọmọ Yorùbá ká gbàdúrà ọjọ́ mẹ́ta. Kí ọjọ́ yẹn tó dé. Kó tó dé. Tí èmi bàbá yín máa sọ nípa yẹn báyìí ni wípé tó bá di Monday ká bẹ̀rẹ̀ ká gbàdúrà ká gbàwẹ̀ ní Monday Tuesday Wednesday. Ẹ̀yìn ẹ rántí dáadáa o Monday tó ń bọ̀ Tuesday and Wednesday. Monday, Tuesday, Wednesday. Yeah, Monday, Tuesday, Wednesday. Prayer with fasting. Yeah. Ọlọ́run ti dá wa lóhùn. A ti dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run. Ó sì tún kú. Ẹ jẹ́ kí mi ò ní ṣàìmọ̀ ara yín létí ẹ wá oúnjẹ sílé. Torí níjọ́ 3, 4, 5 yẹn ẹ lè ṣàìlè lọ sóko lọ wá oúnjẹ ẹ lè ṣàìlè lọ sọ́jà lọ ra oúnjẹ. Ẹ jẹ́ ká rẹ́dì. Ẹ má jẹ́ kí nǹkan bí oúnjẹ kó tú àgbo wa ká. And then kí gbogbo àwọn èèyàn wa kan gbọ́. Ọlọ́run ò ní jẹ́ kárí fíléèjì kankan no matter how small tí ò ní gbá wọn gbọ́ síta kárí wọn ká. Àwọn onítẹkinọ́lọ́jì wa wọ́n ti ń ṣètò wọ́n ṣe máa ya fọ́tò gbogbo káàkiri nílẹ̀ Yorùbá that day or those days because we want the world to see that the Yoruba people are still towns and villages and demanding their own nation. That is it, but ọ̀rọ̀ àdúrà yẹn ṣe pàtàkì. 3 days, next Monday, next Tuesday, next Wednesday. That's it. Ẹ ṣé o, ẹ kú iṣẹ́ náà. Ẹ ṣeun gan dádì, a dúpẹ́ lọ́wọ́ yín gan. Mr. Káyọ̀dé Ẹ̀mọ́lá, ṣó ní nǹkan tí ẹ fẹ́ bá a fi kún? Mo fi àsìkò yìí mo fi kí Àṣàkẹ́ TV àwọn náà ti wọlé àti bàbá wa Fatai Ògúnríbidó àwọn náà ti wọlé sí orí ètò. Báyìí ṣé Mr. Káyọ̀dé Ẹ̀mọ́lá ṣó ní nǹkan tí ẹ fẹ́ bá a fi kún nǹkan tí bàbá fẹ́ sọ? Nǹkan tí mo kàn máa sọ fáwọn èèyàn wa ni pé gẹ́gẹ́ bí dáàdì ṣe sọ kán gbáradì kán dẹ̀ oúnjẹ ṣe pàtàkì kán jọ kán ra oúnjẹ sílé oúnjẹ díẹ̀ kán máa tọ́jú díẹ̀ fún ìgbà tí a bá máa jáde kò ní pẹ́ mọ́ so kò ní pẹ́ mi ò kàn ní dájọ́ ni kò ní pẹ́ so kán bẹ̀rẹ̀ sí múra ẹ ṣé gan. Òwúrọ̀ ẹ ṣeun gan Mr. Káyọ̀dé Ẹ̀mọ́lá. Mo fi àsìkò yìí tí Àṣàkẹ́ TV ó sì jáde bàbá wa Fatai Ògúnríbidó tẹ bá wà ẹ bá wa ṣíjú kí ẹ bá wa kí bàbá kí ẹ bá a dúpẹ́ lọ́wọ́ wọn ó yá ẹ bá a gbóhùn sókè. Bàbá wa Ògúnríbidó àwọn náà sì jáde bóyá nẹ́tíwọ̀kì ló ń gbé wọn jáde. Mo fi àsìkò yìí mo fi kí bàbá wa emeritus Professor Adébánjí Stephen Akíntóyè mo fi tọ̀wọ̀tọ̀wọ̀ mo fi porúkọ yín bàbá mo kí yín ẹ kú àgbà ẹ kú gbogbo ògbà ẹ ṣeun ní agbára tí Ọlọ́run túbọ̀ pẹ́ fún wa ilẹ̀ Yorùbá sẹ̀ ó máa ṣojú ẹ̀mí yín ní agbára Ọlọ́run ẹ ṣé adúpẹ́ lọ́wọ́ yín sà ẹ ṣé ẹ kú iṣẹ́ takuntakun Ọlọ́run á pín lérè ní agbára tí Ọlọ́run ẹ má jẹ́ kí etí wá di sí gbogbo ọmọ Yorùbá gbogbo wọn náà ni wọ́n kì í ní 9 mẹ́wàá wọ́n kì í wọ́n ní ẹ ṣé ẹ kú iṣẹ́ ìlú
àwa wá kọ ni pé bàbá o bàbá o bàbá o olúwa dá bàbá sí i fún wa bàbá o bàbá o bàbá o olúwa dá bàbá sí i fún wa a ní bàbá kan bàbá ara tó mọ iyì ọmọ wọn ò fi wá ṣeré bàbá ara tó mọ iyì ọmọ wọn ń kọ́ wa lẹ́kọ̀ọ́ o bàbá ara tó mọ iyì ọmọ. Dádì mo kí yín, ẹ ṣeun gan sà, ojú òní tì yín, ẹ má ẹ̀ka gba àsìkò yín, ó tún di ìgbà míì ọjọ́ rere, ó dàárọ̀ bàbá mi, ẹ take care sà, ẹ ṣeun gan sà. Yes sir. All right. Gbogbo ẹ̀yin ọmọ Yorùbá, gbogbo ẹ̀yin ọmọ káàárọ̀ òjíire, àdúpẹ́, a kí yín wípé ẹ ṣeun tí ẹ ṣe kí ni, tí ẹ bá bàbá wa, tí ẹ kí wọn, tẹ́ ń kí wọn ní mẹ́sàn-án, tẹ́ ń kí wọn ní mẹ́wàá, tí gbogbo yín pátápátá tẹ́ ẹ dúró ṣinṣin láti jẹ́ pé kí ni, láti jẹ́ pé kí bàbá wa Bánjí Akíntóyè wípé kí wọ́n lè ṣe àṣeyọrí. Gbogbo ẹ̀yin YSDM pátápátá adúpẹ́ lọ́wọ́ yín, gbogbo lẹ́gbẹ́lẹ́gbẹ́ lóyè, gbogbo àwọn lóyè nínú ẹgbẹ́ adúpẹ́ lọ́wọ́ yín, Motivate adúpẹ́ lọ́wọ́ yín, Ìfẹ́lódùn adúpẹ́ lọ́wọ́ yín, adúpẹ́ lọ́wọ́ gbogbo ẹgbẹ́ pátápátá èyí tí mo pè àti tí mi ò pè, gbogbo mídíà pátápátá, ó bẹ̀rẹ̀ láti orí Yorùbá World Media, Koiki Media ní Ọmọlúkà ní Bàbá Èkìtì, Lady K, gbogbo wa pátápátá, Àṣàkẹ́ TV pátápátá ni mo dúpẹ́ lọ́wọ́ yín, torí pé gbogbo yín náà lè ń ṣiṣẹ́ takuntakun, gbogbo wa pátá là ń ṣiṣẹ́ takuntakun. Mo dúpẹ́ lọ́wọ́ yín, gbogbo ẹ̀yin tẹ́ bá wà ní comment section, ẹ máa bá wa ṣe kí ni, ẹ máa bá wa share ẹ bá wa like ẹ jẹ́ kí àwọn tí wọ́n wà nílé kí wọ́n gbọ́ gbogbo nǹkan tí bàbá wa sọ yìí, nítorí pé kí ni, wọ́n ti fi dá wa lójú wípé lágbára Ọlọ́run àwọn máa ṣe kí ni, wọ́n máa wá gbogbo nǹkan tí ó bá ń ṣẹlẹ̀ wọ́n á fi tó wa létí. Bàbá Fatai Ògúnríbidó, tí ẹ bá wà ń bẹ̀ bí ìṣẹ́jú 5 ẹ bá wa kásẹ̀ ètò yìí nílẹ̀, kẹ́ ẹ tún bá wa ṣí àwọn ọmọ Yorùbá létí ìdí tó jẹ́ ká fi jáde, ìwúlò ilẹ̀ Yorùbá, ìdí tó yẹ ká fi jáde. Ní agbára tí Ọlọ́run, àní kò pẹ́ mọ́ o, 90 something la wà, bóyá 95 pàápàá ṣíkàpé òun la wà, ẹ má kánjú. Bàbá ti sọ fún wa pé tí ó bá ti tásìkò wọn máa wá. Ìgbà tí mo rí pé èní 29, tá a rí pé èní 29 lòun chairman wa, tí wọ́n sọ fún wa pé ó jẹ́ kí a tún sọ fún bàbá kí wọ́n wá fi ọkàn ọmọ Yorùbá balẹ̀, torí àwọn tó ń pè wá ní mẹ́sàn-án mẹ́wàá, àtàgbà àtàrúgbó àti kàgà, àwọn ọ̀dọ́ wa, ẹ tú wa sílẹ̀, a fẹ́ jáde, a máa jáde ni wọ́n ń sọ ní gbogbo ìgbà. Òun ló jẹ́ kí a ṣe kí ni, kí a gbé bàbá wá láti wá fèsì. Bàbá Ògúnríbidó ṣe wà ńbẹ̀, tí ẹ bá síbẹ̀ kí n parí ètò ní kíákíá, nítorí pé a lè mọ́jọ́ so lókùn. Ẹ ṣé Bàbá Ògúnríbidó, mò ń pè yín o, ṣe wà ńbẹ̀. Ṣé ẹ ń gbọ́ mi? Ṣé ẹ ń gbọ́ mi? Mo ṣe ń gbọ́ yín ni, ẹ ṣíjú mi o, mo ṣe ń gbọ́ yín. Mo ń sọ̀rọ̀ láti ẹ̀kọ́ dẹ̀ pé ẹ gbọ́ mi ni. Ókè, mi ò gbọ́ yín rárá, ó yẹ gbóhùn sókè 5 minutes lọ́wọ́ fún ọmọ Yorùbá, kí bá a ṣí wọn létí ká fi parí ètò. Mò ń pè yín náà pé kẹ́ kí bàbá, ó dà pé mo ń gbọ́, mo ń sọ̀rọ̀ bẹ̀ tẹ́ ẹ gbọ́ mi. So ẹ gbé mi wọlé. Gbogbo yín ni mo kí. Ẹ káàbọ̀, ẹ ṣé gan ni, ẹ kú àdúró ti bàbá, ẹ dẹ̀ kú àdúró ti àwa náà. Ní agbára àṣẹ Ọlọ́run, àṣírí la máa ṣe, àníṣe tì ó. Gẹ́gẹ́ bí àwọn àlàyé tí bàbá sọ, wọ́n ní gẹ́gẹ́ bí olè lóru, wọ́n ní agbára àṣẹ Ọlọ́run, orílẹ̀-èdè wa ń bọ̀. Gbogbo wa náà láti ṣe àwọn àlàyé ọ̀rọ̀. Kò sáàrùn kan tá a fẹ́ sọ lọ́wọ́lọ́wọ́ ń sìn tí tí ìgbọ́ lẹ́nu wa rí nípa pé ká gbáradì. Kò dẹ̀ sáàrùn kan tá a fẹ́ sọ lọ́wọ́lọ́wọ́ nípa ìyà tó ń jẹ ọmọ Yorùbá tí tí ìgbọ́. Ṣùgbọ́n tiwa ní láti máa ṣe àwọn àlàyé ọ̀rọ̀ fún wa wípé kò síbẹ̀rù fún wa, nítorí pé òfin ó fi múlẹ̀ wípé a ní àṣẹ, a ní òfin tó fún wa ní oore ọ̀fẹ́ láti sọ pé a fẹ́ gbọ́ orílẹ̀-èdè wa. Ọjọ́ tí a dẹ̀ ti ń ṣe gbogbo àwọn ètò yìí, a gbọ́ pé bóyá àwọn Yorùbá nation self-determination struggle
bóyá wọ́n fa wàhálà tàbí nǹkan kan, gbogbo àwọn nǹkan yẹn pátápátá ló wà nílẹ̀ fún wa. So ẹ̀yin èèyàn wa ní agbára ṣe Ọlọ́run, ẹ jẹ́ ká gbáradì. Kò sẹ́ni tí a bá gbára wa, kò sẹ́ni tó máa gbà wá. Tí a bá dẹ̀ kí pàjáre sí gbogbo ayé, kí gbogbo àgbáyé kan bá wa gbọ́, ìyà yìí ó máa jẹ wá lábẹ́lẹ̀. Àwọn èèyàn tó ń dẹ̀ ń jẹ wá bí ẹran tó ń fọ́ aṣẹ́rú yìí, inú wọn máa dùn sí wọn pé ọ̀dẹ̀ ni wá, pé mùmú ni wá. So àwa náà la máa gbára wa kúrò torí pé gbogbo àyànmọ́ wa ọwọ́ náà ló wà. Ẹ̀yin èèyàn wa, ẹ má jẹ́ ká dàgbọ́n nípa ọ̀rọ̀ yìí. Gbogbo ẹ̀yin ìyá wa pátápátá, ẹ jẹ́ ká dìde. Ẹ̀yin àbúrò wa, ọjọ́ iwájú yín ó ṣe pàtàkì. Ẹ má fi ọjọ́ iwájú yín, ẹ má fi tàràkà. Àwọn kan tó ń jẹ yín máyé lọ́wọ́lọ́wọ́ ń sìn, ẹ sọ fún wọn wípé gọ̀, pé sùúrù lẹ ní. Mo fi Ọlọ́run Olódùmarè bẹ̀ wá, ẹ jẹ́ kí gbogbo wa ká kóra wa jọ, ká gbéra sọ láti ṣe rálì kí gbogbo àgbáyé kan dẹ̀ rí. Bàbá wa ti ṣe àwọn àlàyé fún wa pé nígbà tásìkò bá tó, àwọn á máa ṣàlàyé fún wa. Ẹ má jẹ́ gbàgbé ààwẹ̀ tó ní ká gbà. Wọ́n ní látọjọ́ Monday títí wọ Wednesday ká fi gba ààwẹ̀ in preparation for it. Ẹ̀mí ló sọ bẹ́ẹ̀, Ọlọ́run ló ń bá wa sọ̀rọ̀. Tí mo dẹ̀ nígbàgbọ́ wípé tí wàá jẹ́ pé Ọlọ́run ló fi oore ọ̀fẹ́ yẹn fún wa pé ilẹ̀ Yorùbá máa dúró, kò sẹ́ni kankan tó lè dá dúró. Nítorí pé ọmọ tó bá ṣípá òun ni ìyá ẹ̀ ń gbé. Tí a bá ṣípá kí àwọn àgbáyé mọ̀ wípé a fẹ́ orílẹ̀-èdè wa, kò sẹ́ni tó máa dá wa lóhùn. A dẹ̀ ti rí gbogbo nǹkan tó ń lọ. Ọ̀pọ̀lọpọ̀ àwọn tó wà nínú ìjọba yìí látòrí Tinubu, Ọ̀jìkálù ni, gbogbo àwọn tó wà ní Senate leader ni, gbogbo àwọn wọ̀nyí náà wà ní rẹ́kọ̀dù. Nígbà tí Láyé Ọbásanjọ́, gbogbo àwọn ìlú wà ní rẹ́kọ̀dù àwọn tó fẹ́ gbé lọ sí FCC, tó dẹ̀ jẹ́ pé gbogbo ẹ̀ lámọ̀. Tiribadu tó ti forúkọ wọn lẹ̀ pé immediately tí Yar'Adua tàbí kó tó di wípé Jonathan kó tó kúrò ní ìjọba, ọ̀pọ̀lọpọ̀ àwọn nǹkan yìí ló ti wà ńlẹ̀ tó jẹ́ pé àwọn FCC wọ́n ti lórúkọ àwọn wọ̀nyí sínú criminal record. Àwọn tó ń rúlu wa Nàìjíríà, they are criminals. Gbogbo àwọn wọ̀nyí, àwọn náà tún ṣẹ̀mọ̀, wọ́n ń jẹ wá máa yé ni. Ẹ jẹ́ ká gbára wa kúrò. Tó bá pèèyàn ní àbífọ́ àràrà, ó máa pa fún ẹ̀ mọ́. Ẹ̀yin ọmọ káàárọ̀ oòjíire, àsìkò ti tó. Ẹ jẹ́ ká gbára wa kúrò ní ọwọ́ ìyà. Ẹ jẹ́ ká gbára wa kúrò ní oko ẹrú tó fi wá sí. Gbogbo àwọn wọ̀nyí náà wọ́n á kúrò ní gómìnà, wọ́n á bọ́ sí sẹ́nétọ̀, wọ́n á kúrò ṣé àwọn nìkan náà ṣe lé ayé fún ni. Gbogbo nǹkan tá a dẹ̀ gbọ́ yìí náà ni, gbogbo nǹkan tá a dẹ̀ rí náà ni pé wọ́n ti ẹ̀ pariwo bọ́ kọ́ sọ pé yà ń jẹ wá. Ìyẹn ni pé they are comfortable, their family is comfortable, they don't care about our own life. Àwa nìkan ni ká dìde, ká gbọ́ra kúrò nínú ọ̀tẹ̀, ká gbọ́ra kúrò nínú ìyà torí pé Ọlọ́run ò dá wa mọ́ ìyà o. Ọlọ́run ò torí ìyà dá wa sí. Àwa ni àkọ́dá Elédùmarè. Àwa aládẹ ní ògo tí Nàìjíríà ń lò lọ́wọ́lọ́wọ́. A dẹ̀ sọ fún yín pé amalgamation ti expire since 2014. A dẹ̀ ti sọ fún yín pé gbogbo constitution tán lò pátápátá fake constitution ni. A dẹ̀ ní gbogbo bó ti jẹ́ pé àwọn náà ti ní sàríà, gbogbo àwọn òfin pátápátá, gbogbo àwọn kan ló wà nílò fẹsẹ̀ múlẹ̀ fún wa pé a ní ẹ̀tọ́ láti gba òmìnira kò ní abẹ́ Nàìjíríà. Ó wà lọ́wọ́ yín, ó wà lọ́wọ́ èmi náà. Tí wàá ní pé ká gbègbèsẹ̀ nítorí pé tọ́lọ́run bá lásìkò ti tó ẹgbẹ́ra sọ. Ọlọ́run ò ní sọ̀kalẹ̀, àwọn èèyàn náà ló máa lò. Mo fọlọ́run bẹ̀ yín, ẹ má jẹ́ ká dàgbọ́n láni lórí ọ̀rọ̀ yìí. Ẹ jẹ́ ká kẹ́gbàjarè sí gbogbo àgbáyé kán lè mọ̀ pé ọmọ Yorùbá a fẹ́ kúrò, káwa náà ká lọ create a mega nation. Bí bàbá wa Bánjí Akíntóyè bó ṣe máa ń ṣàlàyé fún wa, mo fẹ́ kàtí ọ̀wọ́ kí brọ́dà wa, dádì wa, Chief Sunday Igboho, gbogbo ẹ̀yin ọmọ káàárọ̀ oòjíire tẹ́ gbéra sọ tẹ́ ń ṣe wàhálà pé kí Yorùbá kúkúrò ní oko ẹrú, kò ní sún kò ní rẹ̀ yín o. Wọ́n ní pé tí náà ò bá tán lórí, ẹ̀jẹ̀ kì í tán lè kánná. Tọ́ mo bẹ̀ yín, ẹ má jẹ́ ká dàgùn lá o. Ẹ jẹ́ ká gbìyànjú ká gbára wa kúrò nínú ìyà, ká gbára wa kúrò nínú ọ̀fọ̀ tó fi wá sí. Gbogbo agbénipa, àwọn tán bá yà wá sùn lóko, tán bá burú wa tó sọ ilẹ̀ Yorùbá di ìdàkudà, tó sọ àwọn ọmọ kéékèèké ọmọ ọdún 13 tó ń ṣaṣẹ́wó nítorí Ọlọ́run ò dá Yorùbá báyìí náà. Gbogbo kádàrá Yorùbá tán padà, tó ẹ jẹ́ ká gba kádàrá wa padà, ká gba ògo wa padà, káwa náà ká lè rí ògo lò, ká lè mọ̀ pé ilẹ̀ Yorùbá ń kọ́ àkọ́dá Ọlọ́run ni wá. Àwa fúnra wa dẹ̀ nìyí. Àwa náà fẹ́ create Dubai tiwa kí gbogbo àgbáyé máa wá. Àwa náà fẹ́ create Florida, Washington, London, gbogbo àwọn major country tó wọ́n fúnra gbogbo àgbáyé. Àwa oore ọ̀fẹ́ tọ́lọ́run fún ajú gbogbo àwọn yẹn lọ. Ṣùgbọ́n torí pé Nàìjíríà ó ń tẹ ògo Yorùbá mọ́lẹ̀, kò jẹ́ kí gbogbo nǹkan tó yẹ kó dìde. Àwọn Awólọ́wọ̀ ti dìde nílẹ̀ Yorùbá, àwọn Jákàndé ti dìde nílẹ̀ Yorùbá, àwọn Bọ́lá Ìgè ti dìde nílẹ̀ Yorùbá nítorí pé àwọn tá a sọ yìí tó jẹ́ bàbá wa yìí,
ara wọn ló kú ẹ̀mí wọn ò kú ẹ̀mí wọn sì ń rábà káàkiri tó ń wọ ara àwọn èèyàn ṣùgbọ́n tó yẹ pé àwọn èèyàn yìí Nigerianness kò jẹ́ kó búyọ ẹ jẹ́ ká gbìyànjú ká gbára kúrò ní oko ẹrú ni ọmọ Yorùbá wà ẹ̀bẹ̀ là ń bẹ̀ yín o nítorí pé àwọn tí wọ́n kọ́ wa lóko ẹrú tí a bá gbára wa wọn ní tó wá sílẹ̀ o torí àwọn ni wọ́n jẹ mùdùmùdùn tọ́jà ń tà wá sóko ẹrú gbogbo ọ̀rọ̀ pátápátá náà kó lọ sí òkè òkun láti máa fi tu ilẹ̀ òyìnbó ṣe nígbà táwa tó yẹ pé ilẹ̀ táwa náà ní 64 years of independence kò sómi kò síná kò sí infrastructure development kò sí nǹkan kan kí gan ló fẹ́ sọ pé ó jẹ́ pride ẹ̀ ọ̀pọ̀lọpọ̀ ẹ̀yin tẹ́ ẹ̀ sọ pé Nàìjíríà ló fẹ́ kú sí kí gan lẹ̀ ń gain ẹrú lẹ̀ ń ṣe ẹ jẹ́ ká gbára wa o ẹ ṣeun gan ni Àjíà mojú sí padà torí mo rí pé ẹ fi ìwé bàbá hàn láti jẹ́ káwọn èèyàn mọ̀ ẹ ṣeun. Àjíà ṣe ń gbọ́ mi. Àjíà. ṣé ń gbọ́ mi. à ń gbọ́ yín máa sọ̀rọ̀ yín lọ. Ok mo nítorí pé mo rí pé ẹ fi ìwé bàbá hàn sí i ká lè mọ bóyá ẹ fẹ́ polówó ẹ̀ fáwọn èèyàn ìwé bàbá. ìwé bàbá. bẹ́ẹ̀ ni. mo kí gbogbo ẹ̀yin ọmọ káàárọ̀ oòjíire nílé lóko ní gbogbo ibi tí ẹ bá wà ìwé bàbá òun náà ni tí mo tún fi hàn yín láti ibi ijọ́ mẹ́ta ó ti kù mẹ́rin mi ò tí ì tún rí kí èèyàn kan ó tún béèrè fún bóyá nọ́mbà tí mi ò kí ń pè ní gbogbo ìgbà yẹn òun ò jẹ́ kí ẹ ti pè mí torí ó kù mẹ́rin báyìí tí o ta bá ti ta mẹ́rin yìí tán a tún máa bá wọn gba ìmí ìwọlé torí ẹ̀ nọ́mbà tí ẹ lè pè sí 07946 313160 plus 7946 313160 the Yorùbá people ìwé bàbá ni ẹni bó ṣe tóbi tó nearly 900 pages ló wà níbẹ̀ kìdẹ̀ ń ṣe kó bóyá àwòrán ló wà níbẹ̀ ọ̀rọ̀ ni ó kún gidi nínú ẹ̀ ṣẹ́tìrì ìwé bàbá ni ẹ jọ̀ọ́ ẹ bá wọn rà £100 ni pẹ̀lú owó gbígbé ó jẹ́ 106 tí a bá sọ fún yín pé kẹ́ fún bàbá lówó pẹ̀lú iṣẹ́ tó ń ṣe à ń fún wọn sálárì o àfi ọ̀wọ́n tí wọ́n bá fẹ́ tọ́ àwọn ní ọrẹ tá a bá ní kẹ́ fún bàbá lówó kò pọ̀ jù torí bẹ́ẹ̀ ẹ jọ̀ọ́ nítorí tí Ọlọ́run ọba ẹ bá wa ṣe kí ni ẹ bá wa ra ìwé bàbá torí pé ọdún méjì ni bàbá wa Bánjí Akíntóyè ni wọ́n fi kọ ìwé yìí ẹ jọ̀ọ́ máa tún pe nọ́mbà náà ẹ pè wá sí orí +44 7946 313160 ẹ jọ̀ọ́ ẹ pè wá Ọlọ́run á wà pẹ̀lú wa ojú òní tí àwa náà dàgbà ní agbára tí Ọlọ́run àdẹ̀ ní dàgbà yà ẹgbẹ́ gbogbo wa pátápátá ní ilẹ̀ Yorùbá ló máa ṣojú ẹ̀ àdìgbò kékeré ànídàgbà yà gbogbo àwa tá a wà nídàálẹ̀ àkérò òkú délé o àwa tá a wà ní ilé náà ní agbára Ọlọ́run Fúlàní kò ní gbé wa láya kò ní gbé wa lọ́mọ kò ní gbé wa lẹ́bí kò ní gbà wá fúnra ara wa o torí pé òun náà ni bàbá wa sọ yẹn bàbá tí wọ́n sọ pé over 90 yìí ọba kan ní Kogi o ọba Kogi ni o ọba aládé ní Kogi òun lọ gbé láti bí ọ̀sẹ̀ mẹ́ta wọ́n ní kó lọ mú 50 million wá 50 million wọ́n rí 25 million síbẹ̀síbẹ̀ wọn ò fi bàbá 90 something sílẹ̀ àti ẹ̀ lérò pé bóyá bàbá náà bóyá wọ́n ti ṣe wọ́n lọ́ṣẹ́ ni òun ni bàbá tó wá sọ fún wa nísìnyí pé wọ́n bá ìyàwó ẹ̀ sọ̀rọ̀ ṣe é rí ibi tí ilẹ̀ Yorùbá ń lọ kó máa gbé ọ̀wọ́n ọba wa torí bẹ́ẹ̀ ẹ jọ̀ọ́ ẹ jẹ́ kí gbogbo àtà múra àti jáde ká múra sí dáadáa ìjáde dáadáa la máa jáde àdè máa wọlé láyọ̀ àti àlàáfíà pẹ̀lú ẹ̀tọ́ wa Ọlọ́run ò ní fi ẹ̀tọ́ wa dùn wá ẹ ṣeun ètò náà kò ní ju báyìí lọ ní alẹ́ bàbá Ògúnníbidó ẹ bá mi kí gbogbo ọmọ Yorùbá kíkí ni mo ní kẹ́ kí wọn o ká tó tún jà lórí fóònù èmi pẹ̀lú yín o ẹ bá wa kí gbogbo ọmọ Yorùbá ti wà lórí fóònù ẹ ti bízì kò burú ẹ bá wa kí gbogbo ọmọ Yorùbá ẹ bá wa kí wọn ẹ bá wa kí wọn ẹ bá wa kí wọn kíkí ká fi parí ètò ẹ ṣe wọ́n ní ká tún kí yín o mi ní sọ̀rọ̀ mọ́ torí pé kò sí kan tá a máa sọ tán àti ìgbọ́ ẹ máa sọ̀rọ̀ títí láéláé ni lágbára àṣẹ Ọlọ́run ayé òkè ń dẹ́wọ̀n máa ń gún lẹ́nu wọn ní gbóhùn lẹ́nu wa lágbára àṣẹ Ọlọ́run wọ́n ní kí n kí yín o ẹ kú àdúrótì ṣùgbọ́n ẹ jẹ́ ká mọ̀ kinní kan o ẹnu òfò kì í dún yànmùyànmù gbogbo ẹ̀yin tí Ọlọ́run bá fún ní oore ọ̀fẹ́
ẹ jọ̀wọ́ ẹ dá sí Yorùbá nation, ẹ dá sí Olúwa fún wa ní oore ọ̀fẹ́ jù báyìí lọ. Olúwa bùkún ọmọ Yorùbá pẹ̀lú bọ́n ṣe ń fìyà jẹ wá tó, bọ́n ṣe ń ṣẹ̀nà lọ́rùn bùkún wa gbogbo apápátá. Ẹ jọ̀ọ́ ẹ jẹ́ ká dá sí o, ẹ má jẹ́ ká dá gbọ́dọ̀ torí tó bá délẹ̀ tán. gbogbo ibi bó jẹ́ YSDM ni àbí àwọn ìkànnì tó kù tí ẹ gbogbo ọ̀nà tẹ́yìn náà bá lè gbà láti contribute, ẹ jọ̀wọ́, nítorí pé tọ̀ ọ̀bọ ńlá gùn o, irun ara ẹ̀ ni ò jẹ́ ká rí o. Àwọn tó dẹ̀ jẹ́ olówó wa ṣe mọ̀ pé Nàìjíríà náà gbówó lé wọn lọ́wọ́, wọn lè ná fún wa. Àwa náà ni Ọlọ́run ń lò fórí ọ̀fẹ́ yìí, ní agbára àṣẹ Ọlọ́run. Iná ò ní tán lọ́wọ́ yín o, ọwọ́ yóò wá ní kan ìsàlẹ̀ àpò ní agbára àṣẹ Ọlọ́run. Ẹ ní ṣàìsàn o, ọmọ yóò ní ṣàìsàn, ọkọ yóò ní ṣàìsàn, ẹ ní fọkọ ṣàwátì, ẹ ní fọmọ ṣàwátì, ẹ ní fàyà ṣàwátì ní agbára àṣẹ Ọlọ́run. Gbogbo bẹ́ẹ̀ tí ń fẹ́ kórí fún ìdílé á rí bẹ́ẹ̀ ajú bẹ́ẹ̀ lọ. Ẹ ṣeun gan ni, ẹ kú àdúró ti gbogbo gbà o, adúpẹ́ lọ́wọ́ yín, a máa rí yín bá o. Mo dúpẹ́ lọ́wọ́ bàbá wa Ṣẹ́gun ọ̀nà, wọ́n fún wa lówó, ẹ ṣeun gan. Gbogbo ìgbà náà ni wọ́n máa ń ṣe. Ibi tí ẹ ti mówó náà, àgbà náà ò ní wọ̀ ní agbára ti Ọlọ́run. Ẹ ṣe àdúpẹ́, ojú òní tì yín. Mo wá ẹ jẹ́ kí n kí àwọn èèyàn kọ̀ọ̀kan tí wọ́n ti bá a dá sètò. Mo kí Mr. Michael Usman Wahab, mo kí yín. Olúṣẹ́gun Ẹniọlá, mo kí ẹ̀yin náà o. Adéyẹmí, mo kí yín. Ṣeun Ìmọ́lẹ̀ Yorùbá, títí wọlé ó yá, mo kí ẹ̀yin náà. Yorùbá World Media ni wọ́n, ẹ kú iṣẹ́ ọpọlọ o, ojú òní tì yín. Adéyẹmí Ọláyẹmí, mo kí yín. Adéyẹmí Ọláyẹmí, ọ̀wọ́n ti ẹ̀ wọ́n ṣe gudugudu méje, wọ́n ṣe àmẹ́fà àtẹ́wọ́ lóríṣiríṣi, wọ́n fún wa ní gúgúrú, wọ́n fún wa lẹ́pà lórí prógrámù ńlẹ̀. Mr. Michael, mo kí ẹ̀yin náà o. Mo tún kí Usman Wahab, Ọ̀kẹ́ Owó Táíwò, mo kẹ́yìn náà. Ẹ ṣe ẹ kú gbogbo ìgbà. Kentus Foundation, mo kí àbúrò mi, mo kí ọ̀rẹ́ mi, mo kí ìyá mi. Ẹ ṣe àdúpẹ́, ojú òní tì yín. Voltage, mo kẹ́yìn náà o. Adéyẹmí, mo tún kí yín lẹ́ẹ̀kan sí i. Adéyẹmí bó ṣe ń ṣàdúrà ni wọ́n ń ṣàmì, ni wọ́n ń fún wa lóríṣiríṣi níbẹ̀ tí wọ́n ń pàtẹ́wọ́ náà ńbẹ̀. Elizabeth Ọdẹ́lọlá, mo kí yín. Michael Káyọ̀dé, ẹ ṣeun, ẹ kú gbogbo ìgbà. Matthew Ọmọ́sùlì, mo kí ẹ̀yin náà o. Ta ló tún kù tí mi ò tíì kí, wọ́n pọ̀ gan. Mr. Ṣẹ́gun ọ̀nà, ẹ ṣeun, ẹ kú gbogbo ìgbà. Ẹ sàlúùtù mi, èmi náà sàlúùtù yín padà o. Dizzy man 1 2 3, a máa fún lóyè kan bí báyìí. Ká máa fún Dizzy man lóyè ní World Media, kò sí, a máa fún lóyè ní Àṣàkẹ́. Ẹ ṣe tẹ̀dá mi dáa. My brother, ẹ ṣe gan ni, ẹ kú gbogbo ìgbà o, ẹ kú àpọ́nlé o. Àdúrà yín á gba ojú òní tì yín o, brother wa Dizzy man. I recognize you every time. Bólúwájí, ẹ má bínú. Ọláyínká Bólúwájí, mo kí ẹ̀yin náà. Ọlákúnlé, well done, ẹ ṣe. Ìfẹ́ yẹn pọ̀, wọ́n sọ lọ́ọ̀fù sí wa ni, àwa náà hàn ń bì báyìí. Kẹ́hìndé Òsèlú, Salman, mo kẹ́yìn náà. Ẹ ṣe wọn kú gbogbo ìgbà, àdúrà wa gbà, gbogbo àdúrà tá a gbà á mú wa lágbára Ọlọ́run. Jimoh Oyèkọ́lá, mo kí yín. Jamiu Oyèkọ́lá, mo kí yín. Ẹ ṣeun. Dizzy man, ẹ kú gbogbo ìgbà. Kẹ́hìndé Òsèlú, ẹ ṣe, mo dúpẹ́, ẹ kú gbogbo ìgbà. Adéyẹmí Ọláyẹmí, ẹ ṣe. Ọládìméjì Oyèyẹmí, thank you so much. Àwọn èèyàn pọ̀ tó ń kí bàbá lórí ilé ka nǹkan tí wọ́n ń sọ, mo kàn ń dárúkọ ká máa kí yín náà ni. Joseph Bọ̀bọ́yè, mo kẹ́yìn náà. Ọláyínká Bólúwájí, mo kí yín. Adésínà Adésànyà, ẹ ṣeun. Matthew ọmọ, mo kí yín. Dizzy one two, alamakun yẹn lóye, oyè tá a máa fún láti ìmọ̀ jọta ló máa fún lóye yẹn, a máa wá wẹ̀ lórí Yorùbá World Media láti wá gbójú ẹ̀ jáde. Mo dúpẹ́ àti mọ́ra nígbà tí Sunday Igboho tó ń ṣe ọjọ́ ìbí, mo pàdé ńbẹ̀, ó ṣe gudugudu méje mẹ́fà náà níjọ́ náà. O ṣeun bàbá mi, iná ò ní tọ́wọ́ ẹ̀ lágbára Ọlọ́run. Mo dúpẹ́ Bello, mo kẹ́yìn náà. Oyètọ́lá Peter, ẹ ṣeun. Engineer Success tí lágbára Ọlọ́run, ẹ túbọ̀ máa tẹ̀síwájú ni. Victoria Ìyíwọyè, ẹ ṣeun gan. Dizzy man wọ́n sọ love, bó ṣe ń sọ love ló ń pàtẹ́wọ́ fún bàbá, ló ń toríṣiríṣi, bó ń nọ párùn ọ̀sẹ̀ ńbẹ̀ náà ni. Elizabeth Ọdẹ́lọlá, ẹ ṣeun. Love yẹn ti pọ̀ jù, lóríṣiríṣi kọ́lọ̀ ni wọ́n fún wa. Àtẹ́wọ́ ìpọ̀ fún Abíọ́dún
bọ̀dédé ni mo fẹ́ ṣe bọ̀dédé Abíọ́dún bọ̀dédé ẹ ṣé Oyètọ́lá Peter ẹ ṣeun Victoria Abíọ́dún bọ̀dẹ̀dé bọ̀dẹ̀dé òkè bọ̀dẹ̀dé ẹ má bínú jàre Victoria ìwọ̀yè mo kí yín ẹ ṣeun Dizzyman oríṣiríṣi ni ìtumọ̀ ìtọ́ tó wá yẹn dàbí èwo lẹ tún gbé síbẹ̀ Dizzyman ọlọ́run gbogbo bíi ti Fúlàní bọ́dí bíi àdẹ̀mọ̀ bẹ́ẹ̀ nìkan kankan àti ẹ̀mọ́ nǹkan bẹ́ẹ̀ gbé síbẹ̀ Dizzyman ẹ kú iṣẹ́ àgbé kọ́ọ̀lù báyìí a máa ṣe calling program later. Calling program nílò Saturday lágbára Ọlọ́run Adéyẹmí gbogbo kí ọmọ èèyàn ti pọ̀jù nígbà ilé ní Ọlọ́run ọba yìí Rúkà Ọmọ́wùnmí ẹ ṣé àwọn yẹn sọ lọ́rùn wọ́n ní kí náà yẹn kó máa jó iná Yorùbá nation kó máa jó ká lè tètè gba Yorùbá nation bẹ́ẹ̀ ni ẹ ṣe ohun dúpẹ́ voltage náà mo fi Samuel Adébáyọ̀ Ọláìtàn ẹ ṣé àdúpẹ́ Grace olùṣòótọ́ akẹ́yìn náà Dizzyman wọlọ́mọ̀ máa ṣe gbogbo ẹ̀ strength ni fún wa lágbára tó Ọlọ́run fún àtagbára our strength and lies on what it is a lot to consider by love Adébáyọ̀ ni ó bẹ̀rẹ̀ sí sọ lọ́ọ̀fù yìí ti pọ̀ fẹ́ ìpọ̀jù Ọlọ́run nípa náà fẹ́ wa. Olúwa nífẹ̀ẹ́ yín náà o ẹ ṣé gan ni. Ẹ ṣé gan ni Adéwọlé nìdín ẹ ṣé ẹ̀yin náà ẹ ṣé ẹkú iṣẹ́ takuntakun ẹ̀yin náà ṣe tẹ́ bá wa dúró láti gbàtà ti wà ń bẹ̀ ètò ìṣèlú òní jù báyìí lọ ní agbára ti Ọlọ́run àkìyí ẹ wá bá wa ṣe ẹ má dá nìkan wo ètò yìí ẹ bá wa ṣe ẹ síbi tó bá lọ ẹ fún ọ ẹ sẹ́ǹdẹ̀ sílé ẹ sẹ́ǹdẹ̀ sọ̀rẹ́ ẹ sẹ́ǹdẹ̀ sọ́tà ẹ sẹ́ǹdẹ̀ sọmọ ìyàwó gbogbo wọn kẹ sẹ́ǹdẹ̀ sí ẹ ṣe àdúgbò ojú òní tì yín o ó dijọ́ Saturday lágbára Ọlọ́run a máa ṣe calling program láàdẹ̀ ń gbé àlejò pàtàkì náà bọ̀ lágbára Ọlọ́run ojú òní tì wá ẹ ṣe ó dàárọ̀ o kásùn rè. ó ti yá o ká jíjọ máa gbọ́ ó ti yá o ká jíjọ máa gbọ́ Yorùbá World Media ni mò ń sọ o ó ti yá o ká jíjọ máa gbọ́ Yorùbá World Media ìkànnì tó dúró tán fún jàǹgbara òmìnira ilẹ̀ Yorùbá Yorùbá World Media ìkànnì tó ń gbẹnu ọmọ Yorùbá sọ̀rọ̀ fún òmìnira ilẹ̀ wa Yorùbá World Media ìkànnì tó ń sọ̀rọ̀ sókè fún òmìnira ìran aládé gbogbo Yorùbá World Media lórí YouTube Twitter Instagram Facebook àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ Yorùbá World Media láti darapọ̀ mọ́ wa tàbí tẹ́ ẹ bá fẹ́ bá wa dòwò pọ̀ ní Yorùbá World Media ẹ kàn sí wa lórí www.yorubaworldmedia.com tàbí kẹ́ fi àtẹ̀jíṣẹ́ ṣọwọ́ sí wa látòrí ímeèlì wa info@yorubaworldmedia.com Yorùbá World Media ìkànnì tó ń ṣojú ọmọ Yorùbá jákèjádò àgbáyé.